ẹ̀mí tá a fi bá a lọ lánàá kọ́ la fi ń bá a lọ lónìí tá a bá wá rò pé ní àná kọ́ ní ń bẹ lónìí àṣìṣe ńlá ni àṣìṣe ńlá ni ìyẹn ní fi pé gbogbo àwa tí a jẹ́ àtẹ̀lé nínú ọmọ àfi Arabi àti àwa ọmọ àfẹnubí tó kù pẹ̀lú ìjókòó yìí pé ẹ jẹ́ á ṣe ìmọ̀ wa lẹ́yọ̀ kan ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ á ṣe ìmọ̀ wa lẹ́yọ̀ kan ẹ jẹ́ á dúró lẹ́yọ̀ kan ẹ jẹ́ á ṣe iṣẹ́ táwọn bàbá àtàná ṣe tí wọ́n fi rí ayé pèjọ torí àwọn èèyàn ti gbọ́n tayọ ká máa tàn wọ́n bá a ti rò pé nìkan kan ò rí wa àìmọye ń rí wa wọ́n sì mọ̀ pé sáfù ìṣẹ̀yọ̀ kan. Allahu akbar kabira. gbogbo kálukú tí ó wàá gbóhùn wọ àlùbáríkà kiri níbi tí máa ṣe tiẹ̀ kẹ́mi ó máa ṣe tèmi bá wà wọn ní wà lọ́bẹ̀. wọn ní ṣe kí ni Wọ́n ní wá lọ wọn bẹ́ẹ̀. ní wà lọ́bẹ̀. mẹ́ta lọ́mọ fáwọn òbí ẹ̀ ọmọ jẹ́ mẹ́ta fún àwọn òbí ẹ̀ èyí tá a bá jẹ́ fẹ́ jẹ́ fún bàbá wa Ahmed Fọlọ́nṣọ́ Alhamawi. nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta òun ni kẹ́mi pẹ̀lú yín ó di àmúrò rẹ̀ látàsìkò yìí lọ. ọmọ mi wà ọmọ iṣu wà ọmọ kíni ọmọ kòkó wà ọmọ wo ni ọmọ imí àwọn bàbá àtàlẹ́ gbogbo ohun tí wọ́n ní.